Jésù ò ní kí ẹ máa lọ pààyàn. Prophet Muhammad kò sọ pé kí ẹ máa lọ pààyàn. Àwọn oníṣẹ̀ṣe no kò sọ mo pé kí takò ẹ yẹn máa sà lọ pààyàn. Ẹ ṣe sùúrù. mo takọ̀rọ̀ ẹjọ́ Ẹ ṣe sùúrù. ẹ wò ó gbẹnu tán ó lágbára o ṣe rí evangelist Noah wọ́n gbàlejò wọ́n gbàlejò ẹ wò ẹ ṣáà wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan kẹ wá gbọ́ ẹ bá mi ṣí àfídíò yìí ẹjọ́ gbogbo olólùfẹ́ At Your Service TV yóò dára fún wa ẹ bá mi ṣí àfídíò ẹ jẹ́ kó lọ fẹ́ràn gan then ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ wò ẹ miss o ẹ bá wa subscribe ẹ bá subscribe sí ìkànnì At Your Service TV ẹ kò ní gba owó kankan lọ́wọ́ wa kì í ṣèyàn ní jàǹbá ẹ máa rí notification bell yẹn tẹ̀ bàbá ṣe mu tuntun wa á tètè máa wọ́n sójú ọwọ́ wa máa ta lólówó pé a ti ní fídíò tuntun fún wa ṣẹ́gun ohun tí àáfà yìí tó bá evangelist Noah fà ẹ má jẹ́ sọ kankan nígbà tí ẹ bá wo fídíò yìí tán ohun tẹ́yìn náà bá rí sí ẹ jẹ́ ká pàdé ní comment section yóò dára fún wa adọ́lọ́wọ́ ò ní fi wá sílẹ̀ ó yá. Ṣẹ́rí ẹ jẹ́ kí gbogbo wa àti mùsùlùmí àti christian àti oníṣẹ̀ṣe èdè Yorùbá kan náà gbogbo wa ń sọ. Ẹ jẹ́ kí gbogbo wa ká ṣe ra wa lópọ̀ ẹ̀ńgẹ̀dẹ̀ ká sì kí ọ ilẹ̀ bàbá wa tí í ṣe ilé Yorùbá wa. Ẹ má jẹ́ àgbé ẹ̀sìn ìpànìyàn kan sí ọ́ndà ẹ̀sìn. Ṣẹ́rí nínú christian tí wọ́n náà tẹ̀lé Jesus Christ Jésù ò ní kí ẹ máa lọ pààyàn. Prophet Muhammad kò sọ pé kí ẹ máa lọ pààyàn. Àwọn oníṣẹ̀ṣe kò sọ pé kí ẹ máa lọ pààyàn. Ẹ ṣe sùúrù. mo takọ̀rọ̀ ẹjọ́ Ẹ ṣe sùúrù. Ẹ jẹ́ ẹjọ́ sá yín ní ẹ kẹfà ẹ ṣe sùúrù sá ẹjọ́ mo bẹ̀ yín ẹ kò farabalẹ̀ Jésù kò sọ pé ká pààyàn mo agree torí kò sí nìkan ní Bíbélì tó sì ní ká pààyàn mùsùlùmí ni ẹ sọ pé ànábì Muhammad sọ pé ká pààyàn mo fẹ́ gbàgbọ́ ẹ fún yín reference. ẹ ṣe sùúrù pásọ ẹ jẹ́ kí n láǹdì kan tí mo sọ tó ti ń yẹ yín. Okay sir yes sir all right ẹ jẹ́ kí n fún yín one minute. Ní bìlífù tèmi èmi mọ̀ wípé kò sí ẹ̀sìn kan tó máa wà tí ó sọ wípé kó lọ pa ọmọ ẹ̀dẹ́ ènìyàn àìdá ìṣẹ̀ṣe o ọ̀ kírísítẹ̀nì o ọ̀ mùsùlùmí torí èmi tí mo wà yìí ẹ̀yìn jẹ́tẹ̀ christian school ni mo lọ both my primary and secondary school wọn ò kọ́ wa wá ṣe CRS wọn ò kọ́ wa bí ká máa pààyàn ní nígbà tá a fi ṣe CRS mùsùlùmí tí mo dẹ̀ ń ṣe tí mo jẹ́ muslim tí wọ́n bí mi sí ni ẹ̀yìn jẹ́tẹ̀ Islam ò kọ́ wa kí ká máa pààyàn tó ti yẹ gbogbo àwọn bandits tẹ̀ ẹ̀rí pàápàá they are not a muslim wọ́n kọ̀ sá sí under ẹ̀sìn kan láti máa da nǹkan rú ni now ẹ wò ní sí tí wọ́n bá fẹ́ pààyàn ní wọ́n sọ pé Allahu Akbar tó ti yẹ àwa mùsùlùmí tá a bá fẹ́ pààyàn náà a máa sọ pé Allahu Akbar tó ti yẹ ta ni wọ́n fẹ́ gbọ́gbẹ́ tí ò ní sọ wípé àwọn mùsùlùmí tó ti yẹ now wọ́n tún lè sọ wípé wọ́n fẹ́ pààyàn wọ́n sọ pé hallelujah tó ti yẹ ta ló fẹ́ gbọ́gbẹ́ tí ò ní sọ pé christian ni tó ti yẹ ṣẹ́ni tá a bá fẹ́ mú forward nílẹ̀ Yorùbá yìí tó ti yẹ ẹ̀jẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́sìn ẹ̀sìn ẹ̀jẹ̀ ká pàṣẹ. one minute mo fún yín títàn sá ẹjọ́ one minute mo fún yín láti fi balance òtítọ́ now ẹ wá fún mi ní verse Quran táwọn ibi tí ní ká máa pààyàn nínú Bíbélì kò sí Jésù ní ká pààyàn ó dọ̀ sọ fún Pétérù kẹ́ni tó bá pààyàn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ lápá náà ẹjọ́ fún mi ní verse kan níbi táwọn ibi tí ní ká máa pààyàn ká máa pààrọ̀ ìgbàgbọ́ nínú Quran. Kò sí fáàtì kan tálẹ̀ sọ ká pààyàn kò sí nínú Quran tálẹ̀ sọ ká pààyàn. ok ẹ bá mi ka Quran chapter ẹ sà mo ti gbọ́ ẹ ka Quran chapter 9 verse 5. níbo lẹ yóò gbé Quran lọ ṣé Quran wà ní ẹni Quran lọ́wọ́ ok má bá yín ṣì má gbé wá sí. ṣé Arabic lẹ fẹ́ kà bí English. èyí tó bá fẹ́ kà ẹ̀ka English àgbọ̀. náà ẹ̀yin lẹ́ máa ka ọ̀nà ẹ̀yin lẹ́ máa ka mo sọ pé kẹ́ bá wà ká ilẹ̀ ni mo ti fẹ́ bá yín gbé wá so ẹ wá kà fún wa. ó máa wọlé ńsìn so máa gbé wá sójú school everybody wá jọ rí. so ẹ bá wa ká àyà yẹn sà. ẹ bá mi súnmọ́ ẹ súnmọ́ dáadáa jọ. ok ẹ má wọlé ẹ jẹ́ kí n tún ṣe ẹ máa tún screenshot nìyẹn torí kò lè zoom jù báyìí lọ máa tún screenshot ẹ jẹ́ n tún screenshot mo máa gbé wá ńsìn. ẹ sì wá ní pẹ́pẹ́ ká pa. òun lélẹ́yìí o ẹ kà sà. But when this month prohibited for fighting are over, slay the idolater was over, you find them ẹ ṣe sùúrù and take them. bóyá ó dà pé sọyìn kí ni Ahmad yẹn ó máa kọ yín lẹ́nu díẹ̀ jẹ́ bá yín gbé sọ international wa so that á lè rọrùn fún yín láti kà. jẹ́ bá yín gbé sọ international so á lè rọrùn yín lọ́rùn láti kà tó bá yẹ pé bóyá Yorùbá ló máa tẹ́ yín lọ́rùn lè bá yín gbé Yorùbá náà wá. bóyá ó ní ẹ sà. And when the sacred months have passed, then create the polytheism, whoever you find them, and capture them, and besiege them, and sit in wait for them at every place of ambush. But if they should repent, establish prayer, and give zakah, let them go on their way. Indeed, Allah is forgiving and merciful. ẹ ṣàlàyé nǹkan tẹ́ ká ń sàn. nǹkan tí actually Al-Quran Karim ẹ̀jẹ̀ tẹ̀. ẹ ló sà ẹ kó lókun mi náà. ẹ ti dín ẹ kó mi ò rí. ṣẹ́rí Al-Quran
ó yàtọ̀ sí gbogbo òwe ṣé àwọn àyà kan wà tó sọ̀kalẹ̀ nígbà ogun tó ti yé yín ẹ̀jẹ̀ so anabi defensive wall anabi jà so níbẹ̀ tí wọ́n bá ti bá anabi jà anabi ò kí n bá yẹn jà tó ti yé yín so ṣé ẹgbẹ́ mi sà. mo ń gbọ́ yín sà. So gbogbo ogun tánàbí jà defensive wall ni ẹ rí i pé nígbà tí ó parí àyà yìí sọ pé Allah is forgiving and merciful ó ní ọba Allah ó ní ọba aláforíjì àwọn olùdẹ̀tú ni ọba aláàánú ẹ̀wọ̀n tó bẹ̀rẹ̀ ló bẹ̀rẹ̀ àyà yẹn tó ti yé yín alukurani ṣẹ́rí ó yàtọ̀ sí gbogbo òwe pátápátá tó ti yé yín gbogbo ogun tánàbí jà ó wà defensive wall ni tó ti yé yín so nǹkan tí àyà yìí ń ṣàlàyé fún wa nìyẹn. ok ẹ jẹ́ kí n ṣe báyìí ẹ bá mi dárúkọ àwọn ogun tánàbí jà tó jẹ́ defensive wall. náà ṣẹ́rí ìgbà tí ṣẹ́jẹ̀ mọ̀ pé ẹ farabalẹ̀ sa o bóyá ẹ mọ̀ dáadáa pé àwọn ogun nínú Islam wọ́n ní orúkọ ìṣẹ́lá kò jẹ́ pé ibi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ ni wọ́n fi fún lórúkọ àbúkẹ́ pé wọ́n lè rán èèyàn lọ fún expedition náà ẹ má ṣàlàyé ẹ dá orúkọ ní àwọn ogun tí wọ́n jà kẹ́ ẹ wá sọ bó ṣe jẹ́ defensive ṣẹlẹ̀ pé ẹ máa sọ pé defensive ni ẹ máa sọ nǹkan tó bí ogun yẹn láti máa mọ̀ pé defensive ni so ẹ bá mi dárúkọ àwọn ogun tánàbí jà tó jẹ́ defensive wọ̀ sà. ogun wood ó wà ní ogun tánàbí jà tó jẹ́ defensive wọ̀ ogun wood kọ́ lọ́kọ́ jà ogun kan ṣáájú ogun wood because ogun wood wọ́n wá retaliate ni. tẹ́ ẹ bá gbàgbé màá rán yín ẹ farabalẹ̀ sà before ogun wood tó ṣẹlẹ̀ àwọn ogun wo ló ti ṣẹlẹ̀ ní Islam tó jẹ́ defensive wọ̀. èmi ò mọ̀. ok wọ ẹ sáré sọ pé ogun wood ẹni kì í mẹ́sàn-án àwọn ogun tó jà ogun tó jà ogun wood. nínú mi sọ pé mẹ́sàn-án àwọn ogun tó jà mo ní mẹ́sàn-án àwọn ogun tó jà tó jẹ́ defensive war so ẹ wá sọ pé ogun wood a fẹ́ gbà pé òótọ́ ni àwọn tó gbógun wood yẹn wá yẹn kí ló ní Muhammadu ṣe tó fi gbógun wood wa. nǹkan tó ṣẹlẹ̀ ni pé Muhammad ẹ̀jẹ̀ ó Muslim wá fún wọn tó ti yẹ yín wọn ò jẹgbà tó ti yẹ yín so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ẹ mọ evidence ọ̀rọ̀ tẹ̀sán wá pé torí pé wọn ó Muslim fún wa wọn ò jẹgbà wọn fún wa gbógun bá ní orin ló fa wood. evidence ẹ wà náà Quran. ok evidence ẹ wà náà Quran. ok aya kini. ẹ lọ súra tó kàfírùn. ok aya kini. gbogbo súra tó kàfírùn yẹn ló sọ̀rọ̀ nípa àwọn kèfèrí. ok yes sir all right sir ibi tẹ́ ká náà. all right sir. Only say, oh disbeliever, I do not worship what you worship. Nor are you worshipper of what I worship. Nor I will be a worshipper of what you worship. Nor will you be worshipper of what I worship. For you is your religion, and for me is my religion. When the victory of Allah has come and the conquest. Okay, now, verse 9. Sorry, ayat enough for me, the question to me. Ẹ bá lọ wo sábàbù nọ̀sọ́rọ̀ ayat fún mi. Ẹ máa gbọ́ wípé àwọn òṣèbọ́ wá bá Muhammadu pé wá sí nǹkan tá à ń ṣe ìfọdún kan. Àwọn náà wá sí nǹkan tí wọ́n náà ń ṣe ìfọdún kan ló bí revelation ilé. I know the verse of the Quran and the Surah, the sábàbù nọ̀sọ́rọ̀. Of course, okay, sir, ayat yóò connect Maudu, sir, and I can prove it for you with your book. In case bóyá ẹ mọ̀ ẹ tẹ́lẹ̀ in case bóyá ẹ mọ̀ tẹ́lẹ̀ mo lè prove ẹ̀ fún yín pẹ̀lú ìwé yín. ó ní ẹ̀jẹ̀ nǹkan bóńkẹ̀ tìrì fún yín o nǹkan tí mo àwọn bá sọ̀rọ̀ àlùkò àti ẹgbẹ́ tí mo sì bá tẹ̀lé wá sọ́dọ̀ yìí ṣé gbèdàgbà máa kàn wó pé ó débì ni. ó ní the declaration of innocence from Sheikh. This surah is the surah of disavowal from the deeds of the idolaters. It's command a complete disavowal of that Allah's statement. Say, oh disbeliever, include every disbeliever on the face of earth. However, this statement is particularly directed toward the disbeliever of Quraysh. It has been said that in their ignorance, they invited a messenger of God to worship their Lord for a year, and they will in turn worship his God for a year. Therefore, Allah revealed the surah, and in it, he commanded his messenger to disavow himself from their religion completely. Now, èmi ń bèrè nípa àwọn òdùn lọ́wọ́ yín sá. Ẹ jẹ́ kí n wá ṣàlàyé fún yín. Ṣé tí Mùsùlùmí bá sọ fún mi pé gbogbo tí wọ́n jà ní Islam? Ṣé tí Mùsùlùmí bá sọ fún mi pé gbogbo tí wọ́n jà ní Islam defensive ni? Mo lè fi gbogbo ọjọ́ yẹn rẹ́rìn. Ìwé kan wà níbí bó mo fi ìwé yẹn sí ó gùn báyìí ìwé tẹ̀ ń wò sẹ́ni bó ṣe fẹ̀ yìí gbogbo tí wọ́n jẹ́ àánú Islam pátá ló wà nínú yìí. ẹ ṣe kó tó di gbogbo òdù ṣẹlẹ̀ Ànábì tí kọ́kọ́ rún àwọn sọ̀hábà rẹ̀ kọ́ lọ máa rédè àwọn èèyàn tó bá lọ ń ṣòwò ẹ bá lọ sínú sírọ̀ Ibn Ziyad kí lẹ́mọ̀ tó jẹ́ rédìn sà. ẹ mọ̀ tí mo rédì ẹni kó máa lọ rédì wọn. kí lẹ́mọ̀ tó ń jẹ́ rédìn sà. ilé sọ́jáde ẹ sọ́rí ìwádìí gbàgbà jọgbọ́n náà èmi ò gbé ìwé sọ́rí ìwádìí wọ́n ní ó tó di pé ogun ẹ faraba èmi ò mọ Yorùbá ẹ lè sọ Yorùbá ẹ fún mi. ilé sọ ìbò yẹn tó bá sọ ìbò ilé àná náà ló tù náà ẹ tù. ok ẹ ṣe Ànábì tí má ẹ farabalẹ̀ sà kọ́lọ́ máa dá yàn lọ́nà máa gba property yẹn ní túmọ̀ rédì náà. pásọ̀ lẹ́ni. ẹ farabalẹ̀ ẹ bèrè pé kí evidence wà ní. ẹ challenge mi evidence mi wà bí yìí nígbà tí wà kiri ní tí mo ṣe gbaṣẹ́ síbi inú ọ́fíìsì mi rè. wọ́n jẹ́ kọ́tí rédì kí ló ń pè ní rédì sà kí ló ń pè ní ipe kọlọ máa rédì àwọn èèyàn lọ́nà kí ni túmọ̀ ẹ̀ kí ni túmọ̀ rédì sà kí ni túmọ̀ rédì ẹ sà kí ni túmọ̀ rédì ẹ jọ yẹn wá kí ni túmọ̀ rédì o àní kọlọ máa dá àwọn èèyàn lọ́nà máa gba property èèyàn ní túmọ̀ rédì
ẹni tó bá wá dá yẹn lọ́nà tó gba property kí ló túmọ̀ sí. ó lè nìyẹn ìjára ọlọ́sà ó lè fi máa rí lálẹ́ pé àwọn mùsùlùmí àti muhammadu ó lè máa pé lálẹ́ mùsùlùmí àti muhammadu wọ́n máa ń digun jalè. So now ìwé tẹ́wọ̀ lọ́wọ́ mi là ń pè ní ibn Ziak sírọ̀ ibn Ziak. Now first raid nínú Islam lélẹ́yìí only until he reach a wadan which is the raid of Ali Abwa making for Quraysh and Banu Jamal boom Bakri boom Abdulmanat boom Kinana the Banu Damra there made peace with him through their leader Matashi boom Amir Adami. Then he returned to Medina without meeting war and remained there for the rest of Safar and becoming of Rabiu and Awa. Sẹ́ni pé wọ́n lọ káwọn èèyàn yìí mọ́lẹ̀ wọn ni rédí first rédí ni wọ́n pè ó lọ káwọn mọ́lẹ̀ wọn olórí wọn wá make peace pẹ̀lú ẹ̀ ó padà jọ́nà kò bá wọn jà. Rédí ilé expedition of Beida bùn àlè Arit wọ́n rán òun náà jáde ní o ó lọ dá àwọn èèyàn lọ́nà. During the stay in Medina the apostle sent Ubeida bùn àlè Arit bùn àlè Muttalib with 60 or 80 riders from immigrants. There had not been a single one of the answer among them. He went as far as water in the Hijaz below Eniyatu Al-Murad where he encountered a large number of Urays. No fighting took place except that Zayd ibn Abu Waqqas shoot an arrow. On that day, it was the first arrow to be shot in Islam. And then the two-party company separated. Ànábì ló rẹ̀ ní yìí jáde Ubay ibn al-Harith yìí jáde ó lọ rẹ̀ dàwọn ẹni. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n ní ìjà òṣẹlẹ̀ àmọ́ àfìgbà tí Zayd tó yin tó ṣe arrow sí wọn tó jẹ́ first arrow wọ́n kọ́kọ́ máa ta nínú Islam wọ́n dẹ̀ padà làjà wọn. Sẹ́pà Mùsùlùmí lọ ká wọn mọ́bẹ̀. Ẹ farabalẹ̀ torí Ọlọ́run sà ẹ jọ̀ọ́ sà. Ṣé rí wípé mo sọ fún yín pé ìtàn táwọn mùsùlùmí ṣe ogun táwọn mùsùlùmí jà áyà tó sọ pé kó lọ jagun ẹ máa bá bọ́ ṣe jagun ẹ bá nu sírọ̀. Tá a bá fẹ́ bẹ ànábì níyàwó yes kí lórúkọ àwọn ìyàwó ẹ ní sọ pé ká má kà sírọ̀. Àwọn nǹkan táwọn mùsùlùmí ṣe ogun rúdù tí wọ́n jà sóhun nìkan lógun tó jà ní Islam. Àlàyé tó bẹ̀rẹ̀ ogun yẹn ṣe rí inú Quran. Ẹ má jẹ́ ká máa dìsí padà wa nǹkan táwọn mùsùlùmí ṣe lélẹ̀ continuation kan yẹn. Nǹkan tó bá ti ṣe náà bàbá mi lọ́wọ́ mi lọ́wọ́. So continuation kan yẹn ló ń lọ bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ ń bá lọ. Now ogun rúdù fún ara ẹ̀ return mercy ogun Bádìrì dẹ̀rẹ̀ wọ́n lọ digun jáde ni. Sẹ́ni kúrò lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni àwọn mùsùlùmí lọ digun jáde ni sẹ́ni kúrò lọ́dọ̀ yín. Wọ́n á gbọ́dọ̀ wà lọ́dọ̀ tí yín bẹ̀yẹn tẹ́lẹ̀ ilẹ̀kùn gbẹ sọ́dọ̀ náà. Mo ń béèrè ní pé sẹ́ni kúrò ẹ̀sà ẹ̀jọ̀ sẹ́ni kúrò lọ́dọ̀ yín mo ń bọ̀ sà ẹ̀jọ̀. Kò sí Kùránì níbi ìjọ fún mi. Ẹ ṣó ibi tí àti wọ́n ti jalè nínú Kùránì lọ́dọ̀ yín lẹ̀. Alright sir kò sí problem evidence ìyẹn máa ń ṣe tó fẹ́. Ṣé mo fẹ́ kéèyàn jalè tíìfù ló ń jẹ́ bẹ́ẹ̀? Àná ẹ̀ lè sọ fún mi ẹ̀ má fẹ́ sà no ẹ̀ lè sọ fún wa pé ẹ̀ gbọ́dọ̀ má di tíìfù. Ẹ jẹ́ ń béèrè kan lọ́wọ́ yín. Ẹ bá lọ ṣe business ẹ bá lọ ṣe òwò ẹ faraba ẹ jọ sá. Bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ bá jalè ń sẹ́ máa kọ́ sínú ìtọ́yìn pé lè ní ni but ọ̀rọ̀ tá a bá jọ kàlá tó bá mọ̀ pé ẹ jalè ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ ẹ bá lọ ṣe business ẹnìkan wá gbọ́ pẹ̀ lọ ṣe business ó wá kó àwọn ọmọ ẹ̀yìn wọ́n wá da yín lọ́nà tó fẹ́ gbà kílíyàn lọ́wọ́ yín kílẹ̀ ni ẹ wá ṣe yẹn. Àwọn adigunjalè ni wọ́n á rọ̀bù ni wọ́n á rọ̀bù àwọn adigunjalè. Ó ti tán ntí Muhammadu ṣe tó bọ̀ fún yẹn ẹ̀yà bàbá no ẹ ṣàì farabalẹ̀ sà mo bèrè lọ́wọ́ yín sì pé ẹ bá lọ ṣe business àbẹ̀ wá da yín lọ́nà wọ́n fẹ́ wá gbà nǹkan wọ yín kí ló ṣe ẹ sọ wípé ìdigunjalè lọ́wọ́ ṣe náà tá a bá ti wá dénú ìwé yín tá a bá gbà pé tí Muhammadu ṣe náà nìyẹn ẹ pè mí lókù rọ̀ ẹ sọ. ọ̀rọ̀ yìí ṣe ntí àmọ̀ ṣe kínní ẹ̀yin tẹ́ bá sẹ́wọ̀n wọ́n bá máa gbé láìkì yẹn 100,000 ẹ̀ lè bá wa máa follow ẹ já lọ sínú sura 8. ọ̀tún máa tàà méjèèjì ní máa jẹ́sùn sura 5 sura 8 aya 5 to 7 a máa kọ́kọ́ ka ara wọn tí tafsiri aya kura yẹn sọ ó ní gẹ́gẹ́ bí ọba Allah ọba rẹ̀ ti mú ọ jáde kúrò nínú ilé rẹ̀ pẹ̀lú òdodo àti pé dájúdájú àwọn ìpín kan nínú àwọn olùgbàgbọ́ òdodo kórìíra rẹ̀ wọ́n ń bá ọ ṣe ìfanfà nípa òdodo lẹ́yìn ìgbà tí ó hàn gbangba bí ẹni pé wọ́n ń darí wọn síbi ikú tí wọ́n sì ń wò ó àti pé rántí ìgbà tí Allah ń bá yín ṣe àdéhùn ọ̀kan nínú àwọn méjèèjì pé dájúdájú wọn yóò jẹ́ ti yín tí ẹ sì ń fẹ́ pé èyí tí kò ní ohun ìjà ní kí ó jẹ́ ti yín ṣùgbọ́n Allah fẹ́ láti fi ìdí òtítọ́ rinlẹ̀ pẹ̀lú àwọn gbólóhùn rẹ̀ àti láti gbé gbòǹgbò àwọn aláìgbàgbọ́ Mr. Fis ayàkàtà ọjọ́ kàyínà ìjọ yé yín bí so yé yín. ẹ̀yà ó yé mi gbogbo ẹ̀. kí ni sábà tó bá yé yín kí ni sábàbù nùzúlù ayà yìí. kí ló sọ. tó bá yé yín kí ni sábàbù nùzúlù ayà yìí. ṣé nǹkan tí ayà yẹn sọ ṣó ti yé nǹkan tẹ sọ tẹ́lẹ̀ ẹni à ń sọ̀rọ̀ nípa kò yé yín ẹ dákẹ́ kò yé yín ẹ dákẹ́ kò yé yín ẹ má sọ̀rọ̀ kò yé yín nìyẹn. Now ẹ dákẹ́ wá sínú tafsir. This is Surah Anfal Surah 8 sorry Surah Anfal Surah 8 Ayah 5 to 8 sorry kí ni tafsir sọ. Oni Muhammad Ibn Ishaq reported that Abdullah ẹ lè mọ̀ pé kò sí lọ́nu tá a fẹ́ káyì Ibn Ishaq yẹn lélẹ̀ ẹ dákẹ́ torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ sá please ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká respect ara wa ẹ bá mú tìmọ̀ fún mi tí n bá fẹ́ ṣàlàyé nǹkan ẹ jẹ́ kí n ṣàlàyé bó ṣe tẹ́ mi lọ́rùn
mo máa sọ fún pé máa kà pẹ́tẹ́ ń kà lọ mo fẹ́ ṣàlàyé nǹkan ní kí mo kàn fẹ́ kà lásán. ẹni tí wọ́n kọ́ tì ń bí ìwé ẹ̀ lélẹ̀ péèjì tọ́rọ̀ yẹn dẹ̀ wà nínú ìwé 289 ẹ jẹ́ ṣóògùn náà sílẹ̀. Only Muhammad ibn Ishaq reported that Abdullah ibn Abbas said when the messenger of Allah had Abu Sufyan and left Sham area head toward Mecca with Quraysh caravan, he encouraged the Muslims to march forth to intercept them, saying, "This is the caravan of Quraysh, carry their property, so march forth to intercept it. Allah may make it as a war spoil for you." The people started mobilizing Muslims, although some of them did not mobilize, thinking that the Prophet would not have fight. Abu Sufyan was consciously gathering information on the latest news spying on traveler he meets, out of fear for the caravan, especially upon entering the area of Hijaz, Western Arabia. Some traveler told him that Muhammad had mobilized his companions for his caravan. He was anxious and hired Dambun Amir al-Ghifar to go to Mecca and mobilize the Quraysh to protect their caravan, informing them that Muhammad had mobilized his companion to intercept the caravan. Then Dambun Amir went in a hurry to Mecca. Meanwhile, the messenger of Allah marched with his companion until he reached a valley called Dafiran. When he left the valley, he camped and was informed that Quraysh had marched to protect their caravan. The messenger of Allah consulted the people of advice and conveyed the news about Quraysh to them. Abu Bakr stood up and said something good, and so did Umar. Al-Miqdad bin Amir stood up and said, "Oh Allah messenger, master, what Allah has commanded you, for we are with you. By Allah, we will not say to you what the children of Israel said to Musa." Ṣẹ̀gbọ́n, ó sọ wípé Muhammad ọmọ Isaac sọ pé òun gba látọ̀dọ̀ Abdullahi ọmọ Ibn Abbas pé nígbà tí Muhammad gbọ́ wípé Abu Sufyan bọ̀ láti Ṣáà, ó ń bọ̀ ní Mẹ́kà pẹ̀lú ọkọ̀ ẹrù àwọn Kùrẹ́sì, ó pè àwọn Mùsùlùmí pé ẹ wá, ẹ jẹ́ ká jáde lọ láti lọ gbà lọ́wọ́ wọn. Ó sọ wípé ọkọ̀ ẹrù àwọn Kùrẹ́sì rẹ o, ẹ jẹ́ lọ gbà, àálà lè ṣe ní ohun ìkógun fún wa. Àwọn Mùsùlùmí sì bẹ̀rẹ̀ sí ní kó ara wọn jọ láti lọ gba nǹkan wọ̀nyí. Àwọn kan sọ wípé àwọn rò pé Muhammad yẹ kó lọ sí ogun ní àkókò yìí. Bí wọ́n ṣe ń bọ̀ náà, Abu Sufyan náà fetí sílẹ̀, ó ń gba ìròyìn lọ́wọ́ ọ̀dọ̀ wọn yìí pé ẹ̀yin èèyàn kí ló ń ṣẹlẹ̀ wájú tí tó fi rí ẹnìkan tó sọ pé wo Muhammadu pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ti wà wájú o, wọ́n fẹ́ wá gba nǹkan tó wà lọ́wọ́ ẹ̀. Nígbà tí Abu Sufyan gbọ́ yìí, ẹ̀rù bà, ó sì pé arákùnrin kan tí a ń pè ní Damdam wípé kó lọ sọ́dọ̀ àwọn ará Mẹ́kà, kó lọ sọ fún wọn wípé Muhammadu pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti kóra wọn jọ o, wọ́n fẹ́ wá jí kíní ìgbà lọ́wọ́ wa. Nígbà tí arákùnrin sì lọ, Muhammadu náà mass ó lọ dúró síbi kan, ó ń retí. Ìgbà tí wọ́n wá gbé pa àwọn Kùrẹ́sì bọ̀ fẹ́ wá protect property wọn, Muhammadu wá béèrè lọ́wọ́ Abubakar àti Umar àtàwọn sọ̀rọ̀ àtọwọ́ kíni káwọn ṣe. Wọ́n ní kó tẹ̀síwájú, arákùnrin kan tí a pè ní Al-Miqdad náà sọ pé tẹ̀síwájú nìkan táwọn àdìgbò lọ gbà nítorí kó lọ jí kóra àbíkú yìí wípé àwọn ò ní sọ nǹkan táwọn ọmọ lẹ́yìn Israẹli àwọn ọmọ Israẹli sọ nígbà ayé Musa, àwọn ò ní sọ bẹ́ẹ̀ fún ẹ. Mr. Hafiz, mo bèèrè ilẹ̀ kan pé tẹ́ bá lọ ṣòwò ẹnìkan fẹ́ wá gba nǹkan òwò yín lọ́wọ́ ilẹ̀ kan pé kí ni ẹ ló lè ní ihun tí Muhammadu ṣe yìí tó gbọ́ pàwọn yẹn lọ ṣòwò tó fẹ́ lọ gbà kan lọ́wọ́ wọn ìwà kílógù. Ẹ̀sùn àkókò yìí kẹ́ dáwà ló ń báyìí. Gbogbo nǹkan tẹ́ ka yẹn pátákọ́ sẹ́yìn ẹ̀yẹ wọn lásán nǹkan tẹ́ ka yẹn. Ẹ̀yìn ìjà ogun tó fẹ́ wá fi bá ànábì jà òun kẹ́ lànàbì fẹ́ lọ gbà lọ́wọ́ wọn. Property wo ni wọ́n dárúkọ fún ọmọ ẹ̀sà ẹjọ́ kí ló ń pè ní caravan ẹgbọ́n ẹ̀ṣẹ̀ sùúrù sà kí ló ń pè ní caravan. Ẹ̀yin kẹ́ sọ fún ẹ má bèèrè pẹ́sẹ̀ lọ́wọ́ mi. Ẹ̀dákẹ́ náà. Only Muhammad bin Ishaq reported that Abdullah ibn Abbas said when the messenger of Allah heard that Abu Sufyan had left Sham, headed toward Mecca with Quraysh caravan. Wọ́n sọ pé nígbà tí Muhammad gbọ́ wípé Abu Sufyan ó kúrò ní Ṣáàmù, ó ń bọ̀ ní Mẹ́kà pẹ̀lú ọkọ̀ ẹrù àwọn Kùrẹ́sì, wọ́n sọ pé lọ Mẹ̀dínà fẹ́ lọ jagun o, ó ń bọ̀ láti Ṣáàmù. Ṣebí nǹkan ọjà títà ní wọ́n pè ní wọ́n wà bẹ́ẹ̀, nǹkan ọjà títà ní náà. Ọjà orí wọ́n tà. Ẹ̀ṣẹ̀ sùúrù sà ẹjọ́ síbẹ̀ ṣe wà yìí sí ẹ fẹ́ sọ fún mi pé ẹ̀mọ̀ báwọn Kùrẹ́sì ṣòwòṣòwò ni wọ́n. Ẹ̀dá mi bèrè jẹ sà. Ṣé ẹ fẹ́ sọ fún mi pé ẹ̀ ń sọ́pọ̀ ọjà wo ni wọ́n ń tà, ẹ̀ ń sọ́pọ̀ ọjà wo ni wọ́n ń tà, sọ́ńtàjà lẹ́gbẹ̀ẹ́. Ẹ farabalẹ̀ ẹ ṣe nǹkan tí mò ń sọ fún yín, mo ní ṣe fẹ́ sọ fún wa wípé ẹ mọ̀ pé àwọn Kùrẹ́sì ṣòwòṣòwò ni wọ́n. Iṣẹ́ wo ló máa ṣe? Mi ò mọ̀ owó ni wọ́n ṣe ń bàyẹ̀ kí ni wọ́n tà. Ẹ lọ sí Sura 106. Ẹ já lọ Sura 106. Ẹ já lọ nù Quran. Ìkùkù ní mùwé mi wà sí fi dá yín lóhùn. Quran náà nílò. Àmú owó dẹ̀ yà mí lẹ́nu. Ayàtẹ̀ tí mo dẹ̀ fẹ́ ta fẹ́ kà yìí, ayàtẹ̀ fi ń kírun everyday ni. Ayàtẹ̀ fi ń kírun. Ẹ farabalẹ̀. Ó ní láti lè dáàbò bo ìran Kùrẹ́ṣì, ìdáàbòbò wọn ni nígbà ìrìn àjò àwọn ẹgbẹ́ oníṣòwò nígbà òtútù àti ìgbà ooru. Ẹ farabalẹ̀ sà, màá rẹ̀ nínà. Ẹ má sọ bẹ́ẹ̀ fún mi sà. Ẹ dákẹ́ sà. Ẹ̀yin èèyàn wa sẹ́wọ̀n pé máa sọ fún mi sìn, ó sọ gbogbo wọn bẹ̀ pé àwọn Kùrẹ́ṣì ìgbàjà wọn náà tàgbà pé ìyòwò ni wọ́n ṣe tó pè mí lókùrọ̀. Wípé sẹ́yìn pé Kùránì sọ ó clarify ẹ̀ wípé àwọn Kùrẹ́ṣì o ṣòwòṣòwò ni wọ́n. Láti lè dáàbòbò ìran Kùrẹ́ṣì, ìdáàbòbò wọn ni nígbà ìrìn àjò àwọn ẹgbẹ́ oníṣòwò ní ìgbà òtútù àti ìgbà ooru. Nítorí náà kí wọ́n máa ṣe ìjọsìn fún Ọlọ́run ọba ilé yìí, ẹni tó fún wọn ní oúnjẹ kúrò níbi ebi tó sì fi wọ́n lọ́kàn balẹ̀ níbi ìbẹ̀rù. Quraysh is a businessman. Ẹ jẹ́ sáré sàṣẹ, wọ́n má bẹ̀ pé bóyá wọ́n lọ kò sànú wa o.
tí mùsùlùmí sì fẹ́ mọ́ bá wa argue lórí nǹkan tí ẹ̀sìn rẹ̀ tó jẹ́ pé nǹkan tó clear. Mo ń bọ̀ o. Ya riga ya tafi, mama silo. No, what's one there? Abi? Sorry. Money, is it true? Is it true that Quraysh are business people? So is it true that Quraysh are business people now? Only yes, it is very true. Quraysh were an elite Arab tribe of merchants. They controlled Mecca in 7th century and they were most powerful business leader in Arabia. Most powerful business leader in Arabia. Now, only why they were great business people. Winter and summer's caravan. They organized massive trips. They traveled north to the Levant, Syria in summer and south to Yemen in winter. In that the caravans, sorry. A caravan is a vehicle or a line of travelers moving together. The term refers to travel trailers powered behind the car used for holidays or group of merchants and animals like cattle traveling safely across deserts. So bí a ṣe wọ́n ká kíní ìsìn tí tó wá ń yà mí lẹ́nu pé mùsùlùmí bí mí léèrè pé ọjà wo làwọn Kùrẹ́ṣì ń tà ó yà mí lẹ́nu. Whereas àyà sódà ní láti Kùrẹ́ṣì yìí ó lójú mùsùlùmí tí ẹ̀ka lójúmọ́ láti fi kírun. Ṣé ká sọ pé ẹ̀ ń ka nǹkan tí ẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ ní àbí kí ló ṣẹlẹ̀? Ṣé ká sọ pé ẹ̀ka ní láti Kùrẹ́ṣì tẹ̀ ń ká everyday ẹ̀ fi kírun ẹ̀ ń sàlábà pátá ìforí dólẹ̀ ẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ kọ́ ká. Ẹ gbọ́ pé àwọn tó ń gbọmílé wọ́n ti láṣìírí wípé caravan àwọn oníṣòwò ní ọkọ̀ àwọn arìnrìnàjò pọ̀ tó ń ṣòwò ní ìṣe pé wọ́n kókó ọjà àwọn arìnrìnàjò wọ́n tẹ̀ sọ pé wọ́n ń bọ̀ láti bí wọ́n ti lè ṣòwò ní sáàmù ni wọ́n padà bọ̀ ní Mẹ́kà wọ́n sọ pé wọ́n múra ogun ìgbà tí wọ́n rí ẹ̀gbọ́n ó ní ẹ jẹ́ ká lọ gba nǹkan yẹn lọ́wọ́ wọn ó yà á lọ́ọ́ fi ṣòwò dẹ ìgbà tẹ́lẹ̀ yẹn gbọ́ ló sọ ìránṣẹ́ pé àwọn èèyàn pé kọ́ wá protect nǹkan yẹn tó bá jẹ́ pé wọ́n múra ogun tó bá lọ jagun ni sẹ́yìn tó máa rún àwọn èèyàn ìṣẹ̀lẹ̀ lọ́ba níyàn pẹ̀lú bá ń pa àwọn tó wà protect wa ẹja gbọ́dọ̀ lẹ́nu yín ká gbọ́ tẹ́tù sọ ọ̀rẹ́ yìí pé mi ló kù rọ́ọ̀sì mo evidence jáde wọ́n á fẹ́ wọ evidence yìí fẹ́ fún mi ẹ sì máa kó fún yín. ẹ ló ṣáájú láǹpà sọ. ẹ̀yin ní kẹ́ sọ̀rọ̀ báyìí sà. ẹ kú iṣẹ́ ìyá ṣe rí Islam nǹkan méjì là ń tẹ̀lé nínú Islam ṣùgbọ́n táwọn ìfilẹ̀ fún wa Al-Qur'an and hadith. Now hadith ọ̀rọ̀ tá a lè fi sọ ni àsìmbẹ̀ Al-Qur'an ọ̀rọ̀ tá a fi rán ẹbí ni ànẹ́bí kọ́ ló la Al-Qur'an Allah ló fa Al-Qur'an rẹ̀ rán ẹbí sallallahu alaihi wasallam. Then tọ́pìkì tí mò ń bá yín sọ kí a tó yàtọ̀ sí ìtàn pé à ń sọ wípé ta ló da ìlú rú tó ti yé now ẹ ṣe sùúrù ilé ẹ máa rẹ́rìn now ẹ wá ń lọ sọ́tún ẹ ń lọ sósì tó ti yé. ẹ má sọ bẹ́ẹ̀ sá please ẹ jọ ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má sọ language fún mi sá ẹ má sọ language fún mi sá ẹ má sọ language fún mi. You came here pẹ́sọ̀ tá a bí la fi ṣàlàyé nǹkan látàárọ̀ kò síbi tá a ti lọ sọ́tún tá a ti lọ sósì èmi ń bèrè pẹ́sọ̀ lọ́wọ́ yín ẹ rí evidence látàárọ̀ so ẹ má gas láti kéye à ń lọ sọ́tún gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ mò ń bèrè evidence ẹ rí mo dẹ̀ mú àwọn evidence yẹn wá ẹ wá sọ́tún à ń lọ sọ́tún à ń lọ sósì ẹ̀yin lọ sọ wípé ànábì ò ní ká pààyàn ni mo ṣe mú àwọn ayàkúrò àwa ẹ dẹ̀ sọ wípé ogun ni mo wá ní ogun o ẹni gbogbo tọ́jà ló sọ pé defensive ni mo wá ní ìwé nínú àwọn ogun yẹn ẹ sọ pé ogun wood ẹ mo ti ní ẹ dákẹ́ mo wá bèrè lọ́wọ́ yín pé kí ló fa ogun wood ẹ evidence now because ogun wood kọ́ ló kọ́sẹ̀ ìlú Islam Muhammadu pẹ̀lú àwọn sábà ti lọ digun jalè wọ́n ti lọ ń da àwọn èèyàn náà wọ́n ti gba property wọn before ogun wood tó ṣẹlẹ̀ retaliation ogun wood ọjọ́ tí wàá kọ́ tó ní mo bẹ́ evidence wa so mo ń bèrè lọ́wọ́ yín sà ẹni tó rí yín tẹ́ ẹ lọ ṣòwò sà tó wá pàdé yín lọ́nà láti wá gba nǹkan yẹn lọ́wọ́ yín kí la máa pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ẹ̀yin sọ fún wa wípé olè ni adẹ̀ níbi táwọn ibi ti ṣe ẹ wá tún sọ fún wa sí pé Kùránì nìkan o àti àdìsí o òun là láàfin. ọkẹ tí bá bí ilé rè kí bá bí ilé rè sí pé kí ló bí ogun Bádìrì nǹkan tó fẹ́ bí yín sì kẹ́ bá mi dáhùn ẹ bá dẹ̀ ti mọ̀ ẹ bá ń bọ́lẹ̀ kí ló bí ogun Bádìrì. ogun Bádìrì ẹ̀yin náà lè ṣàlàyé fún wa sílẹ̀ ilẹ̀ fún ìgbésọ̀dọ̀ nìsí ẹ̀yin ogun Bádìrì lè ṣàlàyé fún wa ó mọ̀ àwọn tá a lè sì gbọ́ àwọn ilẹ̀ fẹ́ ṣàlàyé fún wa. bàbá wọlé sà ẹ ṣeun gẹ̀ẹ́sà ṣé wá rí ọ̀rọ̀ wa tá a fi ń bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan tó fi jẹ́ pé ilẹ̀ sọ̀kan tá a fi ń lọ sódà àwọn báṣìsì kankan. a sọ pé ta ló ń dà lóru ẹni pé kò sínú Bíbélì pé tí Jésù ti ní kápá yìí òótọ́ ni Jésù ní kápá yìí nìkan kò sì fọwọ́ sí ẹ̀sìn kìrìsìtẹ́nì ti fọwọ́ sí. ẹ sọ wípé Muhammadu náà sọ pé kápá yìí ẹ sà tí ẹ bá lè fún mi láyà Al-Qur'an nìkan tó sọ wípé kí mùsùlùmí má pa aláìgbàgbọ́ tí wọn dẹ̀ abrogate àyà Al-Qur'an yẹn á di mùsùlùmí lálẹ́. Gentleland. wọ́n ti bẹ̀rẹ̀ kàtí mo ní ìjọwọ́ yín wọ́n ti bẹ̀rẹ̀ kàtí mo ní ìjọ yín ní kẹ́ fún mi sà. ẹni tí mo bá lè fún yín ní àyà Al-Qur'an nìkan tó sọ wípé kí mùsùlùmí kó má pa ẹni tí ì ṣe aláìgbàgbọ́ àbí. ẹ bá lè fún mi láyà Al-Qur'an kan ẹ gbọ́ pẹ́sọ̀ mi dáadáa ẹ bá lè fún mi ní àyà Al-Qur'an kan tí Muhammadu ti ní ẹ má pa aláìgbàgbọ́ o tí wọn dẹ̀ abrogate àyà yẹn tí wọn pa àyà yẹn táyà ní ò parẹ́ ẹ bá yàrá sọ pé wọn máa abrogate àwọn ọ̀dọ́ máa ń fẹ́ ní dínkù tí a dẹ̀ rí pé àyà yìí kan wọn abrogate yẹn o máa di mùsùlùmí lálẹ́. ẹ lọ sí Quran Surah Al-Baqarah. ayakini o bẹ́ẹ̀ ni ayakini sà. mo mọ̀ wá. verse 217 àbí.